now ẹ jẹ́ ká dá dúró báyìí tó bá di ọjọ́ mi á continue yorùbá mi yé but ẹ jẹ́ ká ṣeré díẹ̀. eré ta fẹ́ ṣe lénìí òun ni ẹ̀bù ẹ̀mí mímọ́ yìí. ẹ rí tí wòlíì bá fún yín ní mẹ́sẹ̀gì ẹ bá mi wò ó báyìí. tí wòlíì bá fún yín ní mẹ́sẹ̀gì ẹ gbọ́dọ̀ bá àwọn kankan nínú ẹ̀ kẹ́ tó mọ̀ wípé mẹ́sẹ̀gì yẹn ń pé tí ẹ bá bá àwọn kinní yẹn nú ẹ̀ mẹ́sẹ̀gì yẹn ò pé. ṣé wà pẹ̀lú mi ẹ gbọ́dọ̀ bá àwọn kankan nínú ẹ̀ kẹ́ tó mọ̀ wípé mẹ́sẹ̀gì yẹn pé tí ẹ bá bá àwọn kinní yẹn nú ẹ̀ mẹ́sẹ̀gì yẹn ò pé. òtítọ́ ìkan àkọ́kọ́ òun ni ọ̀rọ̀ ìmọ̀. Oh, Olúwa. Ó jọ ọ̀rọ̀ ìmọ̀. wòlíì bá fẹ́ fún yín ní mẹ́sẹ̀gì ẹ bá ọ̀rọ̀ ìmọ̀ ń bẹ̀. normal yóò bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ ìmọ̀. tó bá bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ ìmọ̀ ó ń sọ̀rọ̀ nípa past to present. ọ̀rọ̀ ìmọ̀ gbogbo mẹ́sẹ̀gì tó bá bẹ̀rẹ̀ láti àná yín títí dé èní òun là ń pè ní ọ̀rọ̀ ìmọ̀. òun lè yẹn but ẹni tó bá sì ń fún yín ní ọ̀rọ̀ ìmọ̀ ohun tó ṣẹlẹ̀ láti ọdún tó pẹ́ títí di ọjọ́ èní yìí tó bá ń fún yín ó ń jẹ́ kó yé wa wípé kẹ́ lè mọ̀ wípé Ọlọ́run mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí i kẹ́ lè nígbàgbọ́ ló fà ó fi ń gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ kẹ́ lè nígbàgbọ́ sí ọ̀rọ̀ tó fẹ́ wá sọ tó jẹ́ prophecy tó fẹ́ fún yín kẹ́ lè nígbàgbọ́ sí prophecy yẹn òun ni ó sọ àwọn ọ̀rọ̀ tí ó ti kọjá. example ẹ wo arábìnrin yẹn èyí tí Jésù dé di odò Jésù sọ fún wípé lọ́ọ́ pe ọkọ ẹ wá ó sọ fún Jésù wípé òun ò lọ́kọ Jésù ní pé òtítọ́ ló sọ torí pé ó ti fẹ́ àwọn èèyàn márùn-ún kọjá. ó jẹ́ pé àwọn kan tó ti kọjá àti arábìnrin yẹn ń gbọ́ wípé Jésù sọ ohun tó ti kọjá fóun ó bọ́ sí ìlú ó sọ ẹ wá wò ó ẹni tó sọ gbogbo ìgbésí ayé mi fún mi ọ̀rọ̀ ìmọ̀ ni Jésù kàn sọ fún ló ti dá Jésù mọ̀ wípé wòlíì ni. ó jẹ́ pé ọ̀rọ̀ ìmọ̀ máa ń jẹ́ kó yé ènìyàn wípé ẹni tó ń sọ̀rọ̀ yìí fún mi ìránṣẹ́ Ọlọ́run kan ni Ọlọ́run ló fẹ́ fóun ní mẹ́sẹ̀gì kí mẹ́sẹ̀gì yẹn kó tó jáde tó wá jẹ́ prophecy. ó jẹ́ pé ọ̀rọ̀ ìmọ̀ ó bẹ̀rẹ̀ láti past ènìyàn títí dé present ènìyàn ọ̀rọ̀ ìmọ̀ lè yẹn láti present wọ future òun ni ìsọtẹ́lẹ̀. ó jẹ́ wípé ìsọtẹ́lẹ̀ yẹn prophecy yẹn lèèyàn fi máa mọ̀ wípé ẹni ìbáyìí wòlíì ni ọ̀rọ̀ Ọlọ́run wòlíì ni. prophecy ń sọ̀rọ̀ nípa future ènìyàn n tí ó ṣẹlẹ̀ ọ̀hún ni. ó possible kí wòlíì yẹn kó sọ̀rọ̀ ìmọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ kó fi ọ̀rọ̀ ọgbọ́n fi parí ẹ̀.
ọ̀rọ̀ ọgbọ́n fi parí ẹ̀ bẹ́tán kì í tètè wáyé lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ àsọtẹ́lẹ̀ àbí ìsọtẹ́lẹ̀ ló máa tẹ̀lé. Ìgbà yẹn ni ẹ mọ̀ wípé wòlíì ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá sọ̀rọ̀ ìmọ̀ fún ọ̀rọ̀ ìmọ̀ nìkan tó dúró kò tí ì ṣe wòlíì o. Ẹni tó sọ̀rọ̀ ìmọ̀ nìkan fún yín tó dúró síbẹ̀ kò tí ì ṣe wòlíì bẹ́ẹ̀ ó fẹ́ mú ìgbàgbọ́ yín le fún ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ tó fẹ́ wá sọ. Lẹ́yìn yẹn ẹ gbọ́ mi dáadáa, tó bá sọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ yẹn tán ó jẹ́ pé mẹ́sẹ̀gì yẹn náà kò tí ì pé. Wáyé tí mẹ́sẹ̀gì yẹn ò pé wọ́n sọ fún ọ wípé ìyẹ́ o jẹun báyìí o jẹun báyìí o jẹyàn báyìí wọ́n bí ẹ lọ́jọ́ báyìí, gbogbo eléyìí ọ̀rọ̀ ìmọ̀ ni. Kẹ́ lè mọ̀ wípé ọ̀rọ̀ tó fẹ́ jáde ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Now ó wá ní pé ọdún báyìí ẹ ra mọ́tò, ìsọtẹ́lẹ̀ ọdún báyìí ẹ ra mọ́tò. Now ìgbésẹ̀ ẹni tó ní pé yóò ra mọ́tò tó wá ṣe nǹkan míì tọwọ́ bá tí ọdún yẹn wá tí yóò ra mọ́tò nǹkan, ó jẹ́ wípé ọ̀rọ̀ instruction gbọ́dọ̀ tẹ̀lé wípé ó ra mọ́tò lọ́dún báyìí ló fẹ́ yàwó lọ́dún báyìí ṣùgbọ́n máa rìn báyìí báyìí báyìí, instruction yóò tẹ̀lé instruction. Ọlọ́run ṣàánú. Instruction ó tẹ̀lé. Ó jẹ́ pé gbogbo mẹ́sẹ̀gì wòlíì gbọ́dọ̀